mo ti ṣetán láti rán ìyá Mohbad lẹ́wọ̀n. Primeboy ọ̀rẹ́ Mohbad lahùn. látàrí awuyewuye tó ṣì ń lọ lọ́wọ́ lórí ikú gbajúmọ̀ ọ̀dọ́mọdé òǹkọrin hip hop ní Ìléríolúwa Ọládìméjì Alọ́ba tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mohbad. ọ̀rẹ́ Mohbad tímọ́tímọ́ kan Ibrahim Owódùn ní tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Primeboy tóun náà wà lára àwọn tíjọba ń fọ̀rọ̀ wá lẹ́nu wò láti túṣu désàlẹ̀ ìkòkò lórí ikú àbáàdì tó pa olóògbé náà ti sọ̀rọ̀ sókè. ó ní òun ti ṣetán láti rán ìyá Mohbad lẹ́wọ̀n, ó sì dá òun lójú pé obìnrin náà ṣì máa ṣẹ̀wọ̀n ni. Primeboy la ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ lásìkò tó ń kópa lórí ètò tẹlifíṣàn lórí ẹ̀rọ ayélujára kan èyí tí gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ wa tó tún máa ń ṣiṣẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Yomi Fabiyi ṣagbátẹrù rẹ̀ lópin ọ̀sẹ̀ Sunday ọjọ́ 19 oṣù kìíní ọdún 2025 tá a wà yìí. nígbà tí Yomi Fabiyi ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan àṣírí tó ṣeé ṣe kí àbúrò Mohbad kan mọ̀ nípa àjọṣe àárín Mohbad, ìyàwó rẹ̀ Ọmọ́wùnmí, ìyá Mohbad abilékọ Abọ́sẹ̀dé Alọ́ba àti bàbá rẹ̀ Joseph Alọ́ba. Primeboy tó darapọ̀ mọ́ ètò náà lórí tẹlifóònù sọ pé ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe máa bá wa dáàbò bo àbúrò Mohbad là ń wá báyìí o, torí òun gan nọ́mánọ́mà ẹ̀rù ń bà á, kò mọ nǹkan tó fẹ́ sọ mọ́, àmọ́ kó má ti tọmọdé bọ̀ ọ́. lórí ọ̀rọ̀ ti ìyá Mohbad, Primeboy tún ní ṣé ẹ rí màmá yẹn tí kò bá ṣẹ̀wọ̀n díẹ̀ ló máa kù, torí lórí ọ̀rọ̀ tèmi gan èmi fúnra mi gan ṣetán láti rán lọ sẹ́wọ̀n. èmi ò mọ ìyá yẹn rí, mi ò tiẹ̀ mọ̀ pé mọ́mì Mohbad ni, torí nígbà tèmi àti Mohbad fi jọ wà papọ̀ tá a jọ ń gbé, tá a jọ ń lálàṣí kiri, tá à ń wá owó kiri ìgboro, mi ò rí ẹni tó jọ ìyá yẹn, kò tiẹ̀ yọjú, a ò mọ̀ rárá. ṣé ẹ mọ̀ ìgbà tí Mohbad di olókìkí táwọn ayé mọ̀ ọ́ ló di pé ó yọjú, kódà Mohbad gan kì í fẹ́ sọ̀rọ̀ nípa màmá ẹ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ gbọ́ díẹ̀ nínú bó ṣe sọ̀rọ̀ ọ̀hún. ṣẹ́rí màmá yẹn tí ó bá ṣẹ̀wọ̀n díẹ̀ ló máa kú, torí lórí ọ̀rọ̀ tèmi gan fúnra mi èmi gan ṣetán àti rán lọ sẹ́wọ̀n. because when Mohbad was with me, when Mohbad was suffering, when we were going together looking for money, ẹ mọ̀ mi ì rí ìyá yẹn, mi ò rẹ́ni tó jọ ìyá yẹn. ìgbà tí Mohbad ní fíìmù tán ló ṣẹ̀ṣẹ̀ introduce sí mi pé Prime mọ́mí òun lélẹ̀. anytime tí bá sọ̀rọ̀ pé mọ́mísí ẹ̀ ń kọ́ mood ẹ̀ máa ń bàjẹ́ ni. nítorí ẹ̀ ni mi ṣe ń blame Popsi ẹ̀, because bàbá yẹn suffer lórí ẹ̀. níwọ̀n bá tójú mi rí mo mọ̀ pé àmánì yìí ó jìyà lórí ẹ̀. so ẹni tó dẹ̀ jìyà ó lè jọrọ̀, bọ̀ ṣe rí ìyá yẹn kò ní access sí anything nínú life bọ̀bọ̀ yẹn. tẹ́ ò bá gbàgbé títí di bá a ṣe ń sọ yìí ni ìgbìmọ̀ tó ń ṣọ̀fíntótó ikú àbáàdì nípìnlẹ̀ Èkó, ìyẹn Coroner Inquest lédè òyìnbó, ṣì ń bá ìwádìí wọn nìṣó lórí ikú olóògbé náà. ní yàrá ìgbẹ́jọ́ kan tó wà ní Candid Johnson Courthouse lágbègbè Ìta Ẹlẹ́wà nílùú Ìkòròdú, onírúurú àwọn tọ́rọ̀ kàn lórí ikú Mohbad ni wọ́n ti ké sí tí wọ́n sì ti lọ sọ tẹnu wọn. lára wọn ni Primeboy, Wùnmí ìyàwó Mohbad, ọ̀rẹ́ Mohbad kan tí wọ́n ń pè ní Spending, dókítà tó ṣètò ìwádìí ìjìnlẹ̀ ìyẹn autopsy sí òkú Mohbad láti mọ irú ikú tó pa á, àti àwọn míì. ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ni Mohbad kú lójijì ní ilé rẹ̀ tó wà lágbègbè Lẹ́kí lérékùṣù Èkó. bí ikú náà ṣe mú ìfura lọ́wọ́ ló mú kí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀, àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àtàwọn mọ̀lẹ́bí olóògbé náà dìde láti pè fún ìdájọ́ òdodo lórí ikú ọ̀hún. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.